ìdùnnú mà ti ṣubú layọ̀ láàárọ̀ àná tí àwọn ọmọlẹ́yìn gómìnà ìjẹta nípínlẹ̀ ọ̀sùn ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́sọlá nígbà tí wọ́n gbọ́ pé ọ̀gá àwọn ti darapọ̀ mọ́ àwọn olóṣèlú tí wọ́n darapọ̀ láti múra sílẹ̀ fún ìdìbò ọdún 2027 tí wọ́n nígbàgbọ́ pé àwọn yóò gba agbára lọ́wọ́ ìjọba APC tí ààrẹ Bọ́lá Tinubu ń ṣojú fún gẹ́gẹ́ bí ààrẹ l'Àbújá. Ṣe ni gbogbo wọn gbélù jáde tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ wípé ọ̀gá àwọn ti kó àwọn lọ inú ẹgbẹ́ òṣèlú tí yóò gba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ ẹgbẹ́ PDP lọ́dún 2026 tí ó sì kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé ilẹ̀ ìlérí ní ọdún 2027. Orúkọ ẹgbẹ́ yìí òun mà ní ADC.